Tí omi yìí lọ sí ọ̀dọ̀ Prophet Olúmúyìwá Akọ̀gun àti ìránṣẹ́kùnrin kan tí wọ́n ń pè ní Pella, tí ọ̀dọ́mọdé tí ó máa ń ṣe bóyá comic content lórí TikTok and all social media platform. Fídíò mi lọ sọ́dọ̀ àwọn méjèèjì, bọ̀ ṣáájú mo fẹ́ bá Prophet Olúmúyìwá Akọ̀gun sọ̀rọ̀ ṣáájú. Wòlíì Akọ̀gun, ó ṣe fi ọmọ Pella yìí ó ṣe fi lọ́rùn lẹ̀. Why don't you leave this little. Ẹ̀yin èèyàn wa, wòlíì yìí tí ẹ̀ ń wò lójú àwòrán yìí ó ti jáde fún Prophet Múyìwá Akọ̀gun. Ó ti jáde fún, ó ní kì í ṣe wòlíì, ó ní wòlíì ò kì í ṣe bí ó ṣe ń ṣe yìí. Ó ní gbogbo àwọn wòlíì tí àwọn ti rí, ó ní wọn ṣe bí arákùnrin Prophet Múyìwá Akọ̀gun bí ó ṣe ń ṣe. Ó ní bẹ́ẹ̀ kọ́ ni àwọn wọ̀nyẹn ṣe ń ṣe. Ẹ̀yin wa ọ̀pọ̀rọ̀ kágùn, ẹ jẹ́ ká gbádùn rẹ̀. Boy alone. Mo fẹ́ kó mọ̀ wípé gbogbo nǹkan tí ẹ̀yin wòlíì yìí ń ṣe lórí áàpù yìí kò wá òkè o, kò wá òkè, kò wá òkè. The first prophecy ó ti cause controversy ní gbogbo orí social media platform, and if I were you, I will just let the sleeping dog lie. Màá kàn calm, torí pé kíní yẹn ti bring a lot of ulabalu, so I will just be calm, then màá kàn gbàdúrà fọmọ yẹn, torí mo gbàgbọ́ pé tí ẹ bá tiẹ̀ ní irú Pella yẹn lọ́mọ, ẹ ní lábúrò, so ẹ dẹ̀ lè sọ pé kí nǹkan burúkú kó ṣẹlẹ̀ sí. Mo mọ̀ pé ẹ ní kí nǹkan burúkú ṣẹlẹ̀ sí o, ṣùgbọ́n prophecy yẹn ti ń di lemọ́lemọ́ jù, torí ẹlẹ́ẹ̀kejì tẹ́tọ́ ló máa ṣẹlẹ̀ sí ní February yìí báyìí. There is no need for it. Lójú tèmi ni o, níbi tí làákàyè tèmi dé o, kò need pé ẹ tún padà tún lọ revisit vision yẹn pé nǹkan kan máa ṣẹlẹ̀ sí ní February yìí. Kódà àwọn nǹkan wọ̀nyí ò wá òkè, kò wá òkè. Kéèyàn máa rí vision búburú. Tẹ́ ẹ bá tiẹ̀ rí vision yẹn gan, ó yẹ kẹ́ ẹ gbàdúrà sí pé kí Ọlọ́run kó ká vision yẹn, kó kárú ìran burúkú yẹn, kí Ọlọ́run ká kúrò, kí ọmọ yẹn má kú kó òjijì. Nǹkan tí wọ́n ń pè ní wòlíì nìyẹn, nǹkan tó yẹ ká wòlíì ṣe nìyẹn. tó bá ní nǹkan tá a rí tàbí tí Ọlọ́run fi hàn wá dà lójú oorun ni tàbí nínú ìran, ó yẹ ká gbàdúrà sí ni pé kí Ọlọ́run kó bá wa ká kúrò. Kì í ṣe ká máa sọ pé dandan ìran yẹn gbọ́dọ̀ ṣẹ, ìran yẹn máa ṣẹ. Lọ́mọ ọmọ tí ó rọra ń jayé ẹ̀bọ̀, ká máa fìran òdì, ká máa fi lé ọmọ lọ́mọ kiri. Àwọn ìran wọ̀nyí ó lè jẹ́ kọ́mọ yẹn gan wà depressed. A máa wò pé ṣé kìí ṣe kú ló ń bọ̀ yìí, ó tún ní kó má wà mọ́tò. Ṣé gbogbo ibi tó bá fẹ́ lọ ló máa jẹ́ kéèyàn mọ̀ ni? Kì í ṣe gbogbo ibi tó bá fẹ́ lọ ló máa sọ pé káwọn èèyàn mọ̀ dandan, kó lọ́ máa sọ pé kí driver mọ̀. Kíní Prophet Olúmúyìwá Akọ̀gun ó ti ń fẹ́ máa pọ̀ jù. Please my brother, take it easy, take it easy, take it easy, take it easy. Wòlíì pọ̀ lórílẹ̀ àlàyé o. Ẹ̀yin nìkan kọ́ ni wòlíì o. Wòlíì pọ̀ gan tọ́lọ́run dẹ̀ pè lóòótọ́ tọ́lọ́run ń lò. So wọn dẹ̀ ń ṣe bí ẹ ṣe ń ṣe yìí. Àwọn bàbá tá a dẹ̀ bá nínú iṣẹ́ ìránṣẹ́ yẹn, wọn ṣe bí ẹ ṣe ń ṣe yìí. Wọn kì í ṣe bí ẹ ṣe ń ṣe yìí. Àárí èèyàn tá a sọ pé ẹni báyìí la fi irú kíní wọ̀nyí jọ, mi ò rí. Ṣé Ayọ̀ Babalọ́lá ni? Ṣé Mósè Orímọládé ni? Ṣé bàbá wa Àjàyí Akíntóbi? Àwọn bàbá Ọlọ́wẹ̀rẹ́? Wọn kì í ṣe bí eléyìí. Wọ́n ṣe bí eléyìí. Wọ́n ṣe bí eléyìí. Àwọn bàbá nínú iṣẹ́ ìránṣẹ́ tá a mọ̀, Babájídé, wọn kì í ṣe bí eléyìí. Wọ́n ṣe bí eléyìí. Ẹ má já baṣẹ́ ìránṣẹ́ yìí jẹ́ o. Ọlọ́run á wà pẹ̀lú wa lórúkọ Jésù. Ọmọ yẹn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí. Kó wa mọ́tò, kó wà lọ́sàn-án, kó wà lóru, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ sí. Ọmọ yẹn kàn wà depressed torí pé bóyá kò tí encounter love rí. So kò mọ̀ bó ṣe lè handle ẹ̀. Yẹn ló fa gbogbo pé ó l'accident yẹn, kì í ṣe pé bóyá ìran kan. Mi ò believe yẹn. Ẹ jẹ́ kí n mú yín lọ sínú ìwé Hosea tẹ́ lọ yẹn gan. Ẹ jẹ́ kí n mú yín lọ sínú ìwé Hosea 12 verse 13. Hosea 12:13. Ó ní àti nípa wòlíì kan ni Olúwa mú Ísírẹ́lì jáde ní Íjíbítì. Nípa wòlíì kan ni a sì pa òun mọ́. Nípa wòlíì kan la mú Ísírẹ́lì jáde nínú oko ẹrú ní Íjíbítì. Gẹ́gẹ́ bí ìwé Hosea 12 verse 13 yẹn ṣe sọ.
nípa wòlíì kan ló yẹ kán ti gba ọmọ yẹn là tó bá tiẹ̀ jẹ́ pé lóòótọ́ lẹ ríran sí nípa ọwọ́ yín ló ti yẹ kán ti gbà á là kì í ṣe pé kẹ́ ẹ máa dẹ́rù bá lórí social media. I'm sure pé ó yẹ kẹ́ ẹ ti ní nọ́mbà tẹ́ fi mọ orúkọ ẹ̀ tẹ́ fi mọ orúkọ tí ìyá sọ tí bàbá sọ yẹn. Mo sure pé àwọn tó fún yín ní orúkọ ẹ̀ yẹn ó yẹ kán ti fún yín ní nọ́mbà ẹ̀. Ó kàn yẹ kẹ́ ẹ pe ọmọ yẹn ni ó yẹ kẹ́ ẹ pe ọmọ yẹn ni kẹ́ ẹ bá sọ̀rọ̀ lórúkọ Jésù. Mo gbàdúrà fún ìwọ ọmọ tí wọ́n ń pè ní Pella yìí, o ò ní kú kó òjijì lórúkọ Jésù, kó òjijì ò ní pa ẹ́ lórúkọ Jésù. Mo gbàdúrà gbogbo ẹni bá ríran òdì sí ẹ kó padà sórí wọn, ẹni bá gbégbésẹ̀ òdì lórí rẹ kó padà sórí wọn, ẹni bá sọ̀rọ̀ òdì sínú ayé rẹ lórúkọ Jésù kó padà sínú orí wọn. Isaiah 54:17 ti sọ, ó ní kò sóhun ìjà kan tí a ṣe tí yóò ràn wá, gbogbo ahọ́n tó bá dìde ìdájọ́ sí wa ni àwa yóò dá lẹ́bi lórúkọ Jésù. Gbogbo ohun tí Sátánì ń pò papọ̀ láti fi da ayé rẹ lára mú lórúkọ Jésù, gbogbo bẹ́ẹ̀ Ọlọ́run kọlù wọ́n, iná Ọlọ́run kọlù wọ́n. A ti kọ wípé iná ṣáájú Olúwa ó sì jó gbogbo àwọn ọ̀tá rẹ̀ run káàkiri. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ. Gbogbo ohun tí ayé pò papọ̀, gbogbo àfọ̀ṣẹ ibi, gbogbo ohun tí wọ́n lá láti sọ̀rọ̀ òdì sínú ayé rẹ lórúkọ Jésù, ẹ̀mí mímọ́ kọlù wọ́n, iná Ọlọ́run kọlù wọ́n lórúkọ Jésù. Mo wá gbàdúrà fún ọ lórúkọ Jésù, àlàáfíà ni fún ọ Pella, àlàáfíà ni fún ọ Pella. ò ní kú kó òjijì, ò ní kú kó òjijì, ò ní kú kó òjijì, ò ní kú kó òjijì lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ikú òjijì ò ní kàn ọ́ lórúkọ Jésù. Ìyá rẹ ò ní fojú sunkún rẹ lórúkọ. Nǹkan burúkú ni o kí màjẹ̀sín tojú ìyá rẹ̀ kú, nǹkan burúkú ni. Mi ò gbàdúrà ẹ̀ lórúkọ Jésù. Mo gbàdúrà láti èní lọ ogun vision ikú tí wọ́n ti ń rí sí ọ yẹn kó ká lórí ẹ. Gbogbo àwọn prophet àbí prophetess tó bá tó padà ríran òdì sí wọn, sí ìwọ Pella lórúkọ Jésù kó padà sórí ọmọ wọn. Bẹ́ẹ̀ ló máa rí. Ó sì ti rí bí àṣẹ́gun o, kò ní yí padà. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Pella, lọ máa wa mọ́tò ẹ. Go and drive your cars. Go and live your life. You are free. Bíbélì wípé, the Bible says, whoever the Son have set free is free indeed. Ẹ̀mí mímọ́ ó ti tú ọ sílẹ̀. Ó ti mú ọ kúrò ní ìgbèkùn àwọn àfọ̀ṣẹ, àwọn wòlíì aláfọ̀ṣẹ. Ẹ̀mí mímọ́ ti mú ọ kúrò nínú ìgbèkùn wọn. Ìdè rẹ já. Pella, ayọ̀ ní tìrẹ. Gbogbo ẹ̀yin abiyamọ náà tẹ́ bá mi ṣàmì lórí fídíò yìí náà, ayọ̀ ní tiyín o. Wọn ò ní gbókù ọmọ ká yín mọ́lé lórúkọ Jésù. Àtẹ̀mí náà wọn ò ní gbókù ọmọ ká mi mọ́lé ní orúkọ ńlá àti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ayọ̀ ní ti gbogbo wa lórúkọ Jésù. God bless you.